Mo kí wa gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá àti gbogbo ibi tá bá ti ń gbọ́ mi ní gbogbo àgbáyé. Mo fẹ́ sọ májẹ̀mú tí Agbala Gabriel tó fi ń ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan tó ń ṣe wọ̀nyẹn. Tá à ń rí tó ń yà wá lẹ́nu pé ṣé ènìyàn lélẹ́yìí àbí áńgẹ́lì? Agbala Gabriel ó ní májẹ̀mú tó bá ń ṣiṣẹ́. Ó nínú májẹ̀mú tó wà tó fi ń ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn pátápátá. Gbogbo àwọn nǹkan tí ẹ rí tí Agbala Gabriel ń ṣe yẹn kò ṣàdédé ṣe o. Ó ní májẹ̀mú tó wà lẹ́yìn ẹ̀, ó ní májẹ̀mú tó fi ń ṣe. Ó wà nínú májẹ̀mú tó ń tì í tó fi ń ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn. So òun ni mo fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ pẹ̀lú mi. Ẹ jọ̀ọ́ kó tó di pé mo tẹ̀síwájú nínú ètò yìí, ẹ bá mi subscribe ẹ jọ̀ọ́. Mo tún bẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́. Torí tẹ́ bá bá wa subscribe, á lè máa fún wa ní oore ọ̀fẹ́ àǹfààní láti máa ṣe kíni, láti lè máa wá máa encourage wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ ṣé, God bless you. Ọwọ́ tẹ́ fi subscribe yẹn lórúkọ Jésù Kristi, ẹ ó fi ṣe àṣeyọrí. Gbogbo àwọn performances Agbala Gabriel, àwọn portions ẹ̀, àwọn ministration ẹ̀ pátápátá tí gbogbo wa fi mọ̀ ọ́ gẹ́gẹ́ bí aláàánú tàbí olùrànlọ́wọ́ tàbí olóore àwọn kan tàbí ẹni tó ń nu omijé nù kò lójú ènìyàn tó ń fi ẹ̀rín dípò tàbí ẹni tó ń mú ìbànújẹ́ kù nínú ayé àwọn ènìyàn tó ń fi ayọ̀ dípò tàbí ẹni tó mú ènìyàn kúrò ní ipò ẹni tí ò nílé lórí tó wá di ẹni tó nílé lórí tàbí ẹni tó ń múyàn kúrò ní ipò ẹni tó ń fi ẹsẹ̀ rìn káàkiri tó wá di ẹni tó ń lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí tó mú ènìyàn kúrò ní ipò ẹni tí ò tiẹ̀ rí kan ṣe kan tó wá di tẹ́nìyàn wá dẹni tó níṣẹ́ tó dẹni tó rí kan ṣe kan tó rí ibi tó ń rí lọ jáde lọ tó ń padà wọlé tó ń mú nǹkan kan bọ̀ wá sílé tàbí tó rí ẹni táyé ò nítumọ̀ tí ó rẹ̀ fún ayé wọn nítumọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú ìwé mímọ́ nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì chapter 10 verse 38 pé àní Jésù Kristi ẹni tá dẹ̀ mímọ̀ tá gbálé lórí tó ń kiri ṣoore. Bá ṣe rí Agbala Gabriel náà bákan náà tóun náà tó ń kiri ṣoore. Kíkiri ṣoore tó ń kiri ṣoore kì í ṣe lásán, ó ní májẹ̀mú tó ń tì í tó mú kó máa ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe wọ̀nyẹn. Májẹ̀mú yẹn lẹ máa gbọ́ lẹ́nu mi ní wákàtí yìí. Ṣé rí tá bá rí àwọn ènìyàn bí Agbala Gabriel tí wọ́n ń ṣe àwọn nǹkan tí Agbala Gabriel ń ṣe yẹn tó jẹ́ pé wọn ò farahàn lójú afẹ́fẹ́ tí wọn ò fi hàn fún aráyé rí táàrí wò níbì kankan ṣùgbọ́n tó jẹ́ pé àwọn náà ń ṣerú nǹkan tí Agbala Gabriel ń ṣe yẹn. Àwọn májẹ̀mú tí ó ń bá wọn ṣiṣẹ́ lélẹ́yìí mo fẹ́ sọ fún yín. Àtàwọn tá a ti mọ̀ tó ń ṣerú nǹkan tí Agbala Gabriel ń ṣe àtàwọn tá ò mọ̀ tí wọ́n ń ṣerú nǹkan tí Agbala Gabriel ń ṣe yìí. Májẹ̀mú tó ń bá wọn ṣiṣẹ́ màá sọ fún yín. Àkọ́kọ́ náà kì í ṣe pé kéèyàn jẹ́ orúkọ kọ́ ló mátà ṣùgbọ́n ohun tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú orúkọ yẹn kó farahàn ní ìgbé ayé ènìyàn òun gangan ló mátà. Àìmọye àwọn tó jẹ́ pé wọ́n ń jẹ́ Gabriel náà bákan náà. Àìmọye Gabriel pọ̀ ní gbogbo ayé nínú kò ṣe ní Nàìjíríà yìí nìkan káàkiri all over the world. Àìmọye Gabriel ṣùgbọ́n tó jẹ́ pé ohun tí Agbala Gabriel ń ṣe yìí, Pastor Gabriel yìí, Adémọ́lá Amúsàn, ohun tó ń ṣe yìí tó jẹ́ pé àwọn Gabriel mìíràn wọn ò ṣe. So ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ orúkọ, ọ̀tọ̀ ni kí àwọn ohun tó rọ̀ mọ́ orúkọ yẹn kó jẹyọ nínú ayé ènìyàn. Kéèyàn gbé májẹ̀mú tó wà nínú orúkọ yẹn kéèyàn gbé kó farahàn nínú ayé ènìyàn. Kéèyàn hùwà àti ìṣe májẹ̀mú yẹn, kéèyàn fi májẹ̀mú yẹn ṣiṣẹ́ tó wà nínú orúkọ tí ènìyàn jẹ́ yẹn, ìyẹn gangan ló ṣe pàtàkì. So ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ orúkọ, ọ̀tọ̀ ni kí májẹ̀mú tó wà nínú orúkọ yẹn, ọ̀tọ̀ ni kó farahàn nínú ayé ènìyàn. Ṣùgbọ́n tí Agbala Gabriel yìí ó yàtọ̀ gédégbé. Màá sọ àṣírí májẹ̀mú yẹn fún wa lónìí. Màá sọ fún wa lónìí. Àwọn ohun tó ń ṣe wọ̀nyẹn
òun náà kọ́ o gbogbo nǹkan tí Agbala Gabriel ń ṣe yẹn òun kọ́ Agbala Gabriel kọ́ o Agbala Gabriel kọ́ ṣẹ́rí tí tó bá sí májẹ̀mú tó wà nínú ẹ̀ tó bá sí májẹ̀mú tó ń ti Agbala Gabriel tí Agbala Gabriel fi ń ṣiṣẹ́ yìí tó wà lẹ́yìn Agbala Gabriel yìí tó fi ń ṣiṣẹ́ yìí tó bá sí májẹ̀mú yẹn ni ṣẹ́rí tó bá tiẹ̀ máa ṣe àwọn ìrànlọ́wọ́ tàbí oore tàbí àánú gẹ́gẹ́ bí ènìyàn kò ní dàbí eléyìí tó ń ṣe yìí ó máa wà very low kò ní high tó eléyìí tó ń ṣe yìí ṣùgbọ́n nítorí pé májẹ̀mú yẹn tó pé májẹ̀mú yẹn ló ń tì í òun ló jẹ́ kí ìrànlọ́wọ́ yẹn kó kọjá ọgbọ́n ènìyàn kó kọjá òye ènìyàn kó máa yà àwọn ènìyàn lẹ́nu wípé àwọn ẹ̀dá báyìí tún ṣì wà nínú ayé àwọn ẹ̀dá bíi áńgẹ́lì wọ́n tún ṣì wà nínú ayé àwọn ènìyàn bíi áńgẹ́lì wọ́n tún ṣì wà nínú ayé now ẹ wá gbọ́ májẹ̀mú yẹn. jẹun tó bá dọ̀la máa pàdé níbi àmọ́ ń bọ̀ mo ti ní mò ń bọ̀. áńgẹ́lì kan wà nínú bíbélì Gabriel ló ń jẹ́ nínú àwọn áńgẹ́lì tó sì ń bá Ọlọ́run ṣiṣẹ́ tí wọ́n ṣubú pẹ̀lú Sátánì áńgẹ́lì Gabriel jẹ́ ọ̀kan nínú wọn tí wọ́n yìí ń bá Ọlọ́run ṣiṣẹ́ tí wọ́n ṣubú pẹ̀lú Sátánì áńgẹ́lì Gabriel jẹ́ ọ̀kan nínú wọn a lè rí áńgẹ́lì Míkáílì náà àwọn áńgẹ́lì mìíràn wà tó jẹ́ wípé wọ́n ń bá Ọlọ́run ṣiṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé ìgbà tí Sátánì máa ṣubú wọ́n ṣubú pẹ̀lú Sátánì ọ̀pọ̀lọpọ̀ sì ń lo àwọn áńgẹ́lì wọ̀nyí o nínú ìjọsìn wọn ṣùgbọ́n mi ní dárúkọ áńgẹ́lì tó ṣubú pẹ̀lú Sátánì torí ìyẹn kọ́ ni mo bá wá sórí ètò ṣùgbọ́n nítorí ohun tí mo bá wá sórí ètò ló jẹ́ kí n mẹ́nu bà áńgẹ́lì yìí bí Bíbélì ṣe sọ̀rọ̀ ẹ̀ fún wa bó ṣe júwe ẹ̀ fún wa tá a bá wo inú ìwé Dáníẹ́lì tá a bá wo inú ìwé Dáníẹ́lì chapter 8 Daniel chapter 8 verse 16 to 26 tá a bá lọ ka ibẹ̀ yẹn áńgẹ́lì Gabriel òun ló túmọ̀ àlá Dáníẹ́lì kẹ́ notice ibẹ̀ yẹn kẹ́ máàkì ibẹ̀ yẹn nínú bíbélì yín ẹ̀yin tẹ́ bá ní bíbélì lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní bíbélì lọ́wọ́ mo fẹ́ jẹ́ kí ẹ register sí mind yín Daniel chapter 8 16 to 26 áńgẹ́lì Gabriel òun ló túmọ̀ àlá Dáníẹ́lì ìyẹn ẹ take note ibẹ̀ yẹn nínú ìwé Dáníẹ́lì yìí bákan náà chapter 9 láti verse 20 to 27 lẹ́lẹ̀kejì ó tún túmọ̀ àlá Dáníẹ́lì áńgẹ́lì Gabriel yìí ó tún túmọ̀ àlá Dáníẹ́lì nínú New Testament tá bá lọ wo inú ìwé Luke chapter 1 11 to 20 òun ló kéde ìbí Jòhánù onítẹ̀bọmi òun ló kéde ìbí rẹ̀ bákan náà tá bá tún lọ wo inú ìwé Luke yẹn chapter 1 láti 26 títí dé 38 òun náà ló tún kéde ìbí Jésù Kristi olùgbàlà aráyé òun ló kéde ìbí Jésù Kristi ó jíṣẹ́ ayọ̀ fún Maria wúndíá so kí ni mo fẹ́ fàyọ níbí báyìí nípa Agbala Gabriel ṣẹ́rí áńgẹ́lì Gabriel tá a kà jáde nínú bíbélì ibi tí mo mú yín lọ sínú bíbélì tí mi ò tẹ̀ láǹfààní àti kà fún yín ṣùgbọ́n tó jẹ́ pé tẹ́ bá kà nínú bíbélì ibi tí mo sọ yẹn bẹ́ẹ̀ lè ṣe máa bá a iṣẹ́ tí áńgẹ́lì Gabriel ń ṣe ohun tá a mọ̀ áńgẹ́lì Gabriel mọ̀ gẹ́gẹ́ bí bíbélì ṣe ṣàlàyé fún wa ohun tá a mọ̀ nípa áńgẹ́lì Gabriel iṣẹ́ ayọ̀ ni áńgẹ́lì Gabriel máa ń jẹ́ iṣẹ́ ìbùkún ni áńgẹ́lì Gabriel máa ń ṣe ó máa ń túmọ̀ àlá ènìyàn ó máa fi ìtumọ̀ sí ayé ènìyàn ó máa mú ìnira ó máa mú wàhálà àti ìdààmú kúrò nínú ayé ènìyàn iṣẹ́ tí áńgẹ́lì Gabriel nìyẹn so ó máa ń mú ayọ̀ bá ènìyàn ó máa ń fi ayọ̀ ká ènìyàn mọ́lé ó máa ń gbére lénìyàn lọ́wọ́ ó máa ń fi ire wá ènìyàn rí ó máa ń fi ayọ̀ àti ìdùnnú fún ènìyàn iṣẹ́ áńgẹ́lì Gabriel nìyẹn now áńgẹ́lì Gabriel yìí tábà wọ́n sọ nípa Agbala Gabriel yìí ẹ má gbàgbé fídíò kan tí mo kọ́kọ́ ṣe nípa ẹ̀ àṣírí nípa Agbala Gabriel gbogbo ènìyàn pátá tẹ wò tẹ comment tẹ subscribe mo kí yín ẹ ṣé
bákan náà eléyìí tí mo ṣe yìí májẹ̀mú nípa Agbala Gabriel kì í ṣe pé mo gbowó lọ́wọ́ Agbala Gabriel o tí mo fi ń ṣe fídíò yìí, mi ò gbowó lọ́wọ́ ẹ o, ṣùgbọ́n tí a bá rí nǹkan tó yẹ ká sọ à á sọ. Ẹ má ṣì mí gbọ́, tó bá fún mi lówó màá gbà ọ, torí arére má kọ́ ni mí o. Àwọn ibi tí mo fẹ́ náwó sí pọ̀ nu iṣẹ́ ìránṣẹ́ o, gẹ́gẹ́ bí evangelist. Tó bá fún mi lówó màá gbà, but mo ń sọ fún mi pé kì í ṣe pé ó fún mi lówó tàbí ó gbowó fún mi kí tó máa ṣe fídíò tí mò ń ṣe, ṣùgbọ́n mo ń ṣe fídíò yìí kó jẹ́ pé fún àwa náà tá à ń wò ó, kí àwọn ká lè ní àwọn ìṣíníyè kọ̀ọ̀kan, torí Bíbélì sọ pé Jésù ṣí àwọn ọmọ ẹ̀yàn níyè kí ìwé mímọ́ kó lè yé wọn. Ká lè rí àwọn ìṣíníyè kọ̀ọ̀kan pé orúkọ tá à ń jẹ́ kì í ṣe pé ká jẹ́ orúkọ yẹn nìkan, ṣùgbọ́n àwọn orúkọ rere tá a jẹ́, tá a sọra wa tàbí tóbi sọ wá, májẹ̀mú tó wà ní orúkọ yẹn, ohun tó orúkọ yẹn túmọ̀ sí, ẹ jẹ́ ká gbé ẹwà, ẹ jẹ́ ká gbé ire, ẹ jẹ́ ká gbé ògo, ẹ jẹ́ ká gbé ìmọ́lẹ̀ orúkọ yẹn jáde. Kì í ṣe ẹni tá à ń pè ní Lúùkù tó lọ digunjalè, kì í ṣe ẹni tá à ń pè ní Mátíù tó lọ fọ́lé, kì í ṣe ẹni tá à ń pè ní Jósẹ́fù tó lọ gé orí ènìyàn. Rárá, àwọn tó bá ń jẹ́ Jósẹ́fù gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. Àwọn tó bá ń jẹ́ Mátíù tó ń jẹ́ Lúùkù, àwọn tó ń jẹ́ Jòhánù, ẹ̀rí báyìí, wọ́n gbọ́dọ̀ máa rí pé àwọn ń tan ìmọ́lẹ̀ káàkiri. Wọ́n á gbọ́dọ̀ bá wọn nínú ìwàkiwà. Ìdí ẹ̀ ni tí mo ṣe fídíò yìí. So kì í ṣe pé bóyá mo gbowó lọ́wọ́ Agbala Gabriel. So iṣẹ́ tí Agbala Gabriel ṣe, májẹ̀mú tó ń ti Agbala Gabriel lẹ́yìn, májẹ̀mú tó fi ń ṣiṣẹ́, májẹ̀mú áńgẹ́lì Gabriel ló wà lórí Agbala Gabriel. Ó jẹ́ orúkọ yẹn, kò jẹ́ orúkọ yẹn lásán, ṣùgbọ́n ẹwà orúkọ yẹn, ògo orúkọ yẹn, ìmọ́lẹ̀ orúkọ yẹn, ó fi hàn, ó gbé yọ. Inú Ọlọ́run ò bàjẹ́ nítorí pé ó dáa. Àìmọye àwọn èèyàn tó jẹ́ pé Ọlọ́run kábàámọ̀ tó pé Ọlọ́run dá wọn sínú ayé, ṣùgbọ́n inú Ọlọ́run ò bàjẹ́ nítorí pé ó dá Agbala Gabriel sínú ayé, torí iṣẹ́ tó ń ṣe yìí, iṣẹ́ tí inú Ọlọ́run dùn sí ni. Orúkọ áńgẹ́lì Gabriel yẹn ó jẹyọ nínú ayé Agbala Gabriel, torí áńgẹ́lì Gabriel oníṣẹ́ ayọ̀ ni. Kò ṣubú pẹ̀lú àwọn áńgẹ́lì tó bá Sátánì ṣubú ní ọ̀run, kò ṣubú pẹ̀lú, ó wà lórí ìpìlẹ̀ tó sì ń ṣiṣẹ́ fún Ọlọ́run títí dàkókò yìí, tó dẹ̀ ń wọnú ayé àwọn ènìyàn, tó ń wọnú ilé àwọn ènìyàn, tó ń wọnú iṣẹ́ àwọn ènìyàn, tó darapọ̀ mọ́ ìrìn àjò àwọn ènìyàn títí dòní olónìí, tó mú ire bá wọn, tó mú ìbùkún bá wọn, tó mú àṣeyọrí bá wọn. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ wo fídíò yìí náà, lórúkọ Jésù, áńgẹ́lì Gabriel yóò bá yín lálejò, yóò mú ìdùnnú bá yín, yóò mú ayọ̀ bá yín, yóò fún yín ní àṣeyọrí, yóò fi ire yí yín káàkiri, yóò nu omijé àwọn tó ń sunkún, yóò nu omijé wọn nù, á fi ẹ̀rín dípò. Yóò mú ìbànújẹ́ àwọn tó ní ìbànújẹ́ kù, ó máa fi ayọ̀ dípò. Àwọn tí ìrìnàjò wọn tó rújú, àwọn tí ọ̀rọ̀ wọn ta kókó, á wá fi ìtumọ̀ sí àlá wọn, á wá tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣókùnkùn níwájú wọn. Iṣẹ́ tí áńgẹ́lì Gabriel ń ṣe nìyẹn, òun náà ni iṣẹ́ tí Agbala Gabriel ń ṣe yìí. Tó fídíò tí mo mú wá fún wa lónìí nìyẹn, nípa Agbala Gabriel. Májẹ̀mú tí Agbala Gabriel fi ń ṣiṣẹ́ nìyẹn, òun ni májẹ̀mú áńgẹ́lì Gabriel, èyí tó jẹ́ pé Ọlọ́run pilẹ̀ tó fi dá áńgẹ́lì Gabriel tó fi ń bọ́ Ọlọ́run ṣiṣẹ́ dòní olónìí. Nínú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní Nàìjíríà àti ní gbogbo àgbáyé pátápátá, ẹwà àti ògo orúkọ tá à ń jẹ́ kì í ṣe dandan ká jẹ́ Gabriel, ṣùgbọ́n orúkọ yóò tá bá máa jẹ́ tó jẹ́ orúkọ rere tá à ń pè mọ́ra wa lára, ẹwà àti ògo, ìbùkún àti àlàáfíà, ìmọ́lẹ̀ tó wà ní orúkọ yẹn, ẹ jẹ́ ká fi hàn fáráyé rí. Gbogbo wa lè wá sórí social media, ẹ má ṣì mí gbọ́, ṣùgbọ́n níbi tí a bá wà ní secret place wa tá a bá wà, ẹ jẹ́ ká rí wípé ohun tá à ń ṣe ń dùn mọ́ Ọlọ́run nínú. Kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi share, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ wá lẹ́ẹ̀kan sí ká tó lọ, ẹ bá mi subscribe. Ẹ ṣé, God bless you. Èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́fin Ṣàwò aka Only Jesus. Àlàáfíà fún yín o.